ọjọ́ ayọ̀ lèní jẹ́ òní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kìíní ọdún ọjọ́ tí ọkàn méjì parapọ̀ tí wọ́n dọ̀kan. Olólùfẹ́ wojú mi, ìfẹ́ wa dùn bí oyin lórí. Olólùfẹ́ wojú mi, onítèmi, ẹni bí ọkàn mi. Ìbágbé wa dùn bí oyin lórí. Ẹni bí ọkàn tèmi gangan mo kí ẹ pọ̀ ó ṣeun mi. Ó kú ìfaradà, ó kú ìtọ́jú mi. Onítèmi gbọ́. Idris Abdulrazak, ìfẹ́ wa dùn bí oyin lórí. Mi ò ṣìyàn rárá o, ẹni bí ọkàn mi ni mo yàn. Onítèmi ni mo fẹ́, akóredé tèmi gangan. Olówó orí Rasheedat Ayọ̀mídé o, ṣeun mi o. Ọláyẹmí ọmọ Ẹlẹ́dùmarè mo dé lónìí. Ìrèdè o, ìrè owó, ìrè ọmọ, ìrè àtúbàlẹ̀ ọ̀rọ̀ mo gbé dé lónìí. Ọláyẹmí ọmọ Ẹlẹ́dùmarè ìrè lónìí o, orí mi àbí ìrè o. Mo dé bí mo ti ń dé o. Rasheedat ló gbé mi wá bí Ayọ̀mídé. Ọmọ Isiaki gangan ló gbé mi wá bí lónìí. Ó ní Ọláyẹmí o, ó ní Ọláyẹmí o, mọ̀ jẹ́ mi ní gbèdé, ìgbẹ́jọ, ìgbẹ́jẹ, ìgbẹ́jọ nílọ́jọ́ wa gangan. Ó ní wá bá mi kí olólùfẹ́ tèmi gangan o. Ó ní kí wọ́n bóun kí ọkọ òun, adé orí òun, ìfẹ́ òun, ẹni bí ọkọ òun gangan. Ó ní wá bá mi kí onítèmi o. Ó ní bàbá mi kí bàbá ọmọ tèmi gangan. Ó ní bá mi gbé ipò níyàwó alágbára Ọlọ́run ọba. Ó ní onígangan tí ń sọjọ́ karùndínlọ́gbọ̀n. Ó ní onígangan lọ́jọ́ ànífásírì àwọn. Ó ní onígangan ló gbé mi níyàwó. Ó ní wá bá mi kí àyànfẹ́ tèmi gangan. Ó ní bá mi kí ẹ̀yin lójú tèmi gangan. Ìfẹ́ ayé mi ni ẹni bí ọkàn mi ni. Ó ní bóun kí ọkọ òun pọ́kú iṣẹ́ o. Ó ní bóun kí pé ó kú ìfaradà. Ó ní bóun kí pé ó kú ìtọ́jú òun. Ó ní pé bí ọlọ́gbẹ́rẹ́ o. Ó ní pé Idris bí alágbọ̀n ìwọ̀fà o. Ó ní ìpàkọ́rẹ́dé bó ti ń pàbàlẹ́dé o. Oríyọmí o, ó ṣe wo òkú tọ́jú aya rere tó fẹ́ o. Ikú òní àyín lágbára Ọlọ́run ọba oníṣìṣẹ́ onítawọ́ná. Ìfẹ́ yóò ní kú. Iná ìfẹ́ yín tí ń jòrògè yóò ní kú lágbára Ọlọ́run ọba. Ó ní Ọláyẹmí o, ó ní ń bóun ṣàdúrà fọ́kọ òun gangan. Ó ní bá mi pé agbóbólú gbó ti ń gbọ́. Ó ní bá mi pé apẹ́ bí pẹpẹ ti ń pẹ́.
kò ní mọ̀ pé ìyá ó ní bá mi pé kò ní sọ̀pọ̀ gangan lágbọ̀rọ̀ lọ́wọ́ bá o. ọmọ rẹ̀ sáàkì máa jẹ́ mi ní déédé níbẹ̀ ẹ̀jọ̀ ìwọ ní kéésì lọ́wọ́ o. Oríyọ̀mí Akọ́rẹdé o aya rẹ̀ gangan ló rán mi sí ọ lágbọ̀rọ̀ lọ́wọ́ bò ní tẹ́ òní ti àbùkù oníkan ẹ òní kàbùkù lágbọ̀rọ̀ lọ́wọ́ bá òní ṣiṣẹ́ sí lágbọ̀rọ̀ lọ́wọ́ bá ṣẹ̀kẹ̀rẹ̀ yìí bá wọ̀ lọ sóde ìbànújẹ́ Oríyọ̀mí lágbọ̀rọ̀ lọ́wọ́ bá òní bá wọn lọ sóde ìbànújẹ́ òní fọwọ́ rẹ̀ òní fi gbọ́mọ sí ọmọ oníkùmọ̀ lójú aya rẹ̀ ló gbé mi wá bí lónìí orí ọ̀la ẹ̀mí ọ̀wọ́ Ẹlẹ́dùmarè ọyá bá mi kí ọkọ mi olórí mi ẹni bí ọkàn mi dáadáa ni ó ní kí ọ pé ó ṣe wọn kú tọ́jú òun òkè náà kẹrin òkè sálà ń kẹfọn ibi gíga láyé lágbọ̀rọ̀ lọ́wọ́ kò ní wálẹ̀ àbùkù oníkan ẹ oníkàbùkù lágbọ̀rọ̀ lọ́wọ́ bá iṣẹ́ oníbà ọ̀làwọ̀ mú aya rẹ ní kí mú ọ̀rẹ́ lù bàbá rẹ gángan ọmọ Rasaki máa dẹ́mi ní gbèdé níbẹ̀ ẹ̀jọ̀ ìwà ní kéésì lọ́wọ́ o ọmọ ẹ̀pẹ́ alára ọmọ ogun mọ́ dédé ọmọ bàtà bútú bàbá omi kómi ọmọ bàtà bútú bàbá odò kodò ọmọ olúyẹ̀kùn àgbà ọmọ lóbì kan wọ́wọ́ tí wọ́ lẹ́wọ̀ ọmọ lóbì kan wọ́wọ́ tí wọ́ ebe èyí tó bá fẹ́ ni àwọn sáàdẹ̀ ẹni èyí tí ó bá fẹ́ ni àwọn súnú ń gbó ẹ̀rọ kò kúkúrú àwọn mú jẹ o ọmọ ẹni kúkúrú lọ́sàn àgùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ bó bá dòru lẹ́wọ̀ ọmọ onígi mẹ́ta níbẹ̀ jù ọ̀kan sowó ọ̀kan sóyìn ọ̀kan àṣà láàrin bàbá sọ ọmọ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ogun mọ́dẹ́dẹ́ táǹpẹ́ lómi lẹ́pẹ́ ẹ bá mi fi wá ẹni ta ló là bàtà bútú bàbá omi kó omi ẹ bá mi fi wá ẹni ta ló là bàtà bútú bàbá odò kodò iwájú yóò mi ẹ̀yìn yóò mi ọ̀tún yóò mi òsì yóò mi ọmọ afẹ́já sọ̀rọ̀ mọ ẹ̀bẹ̀ ni bàbá yín dèrè pẹ́ sùkùsùkù ẹja lẹ máa ń gbé fún ọjẹ ẹni ò bàbá yín dèrè pẹ́ alárọ̀ egungun ẹja lẹ máa ń gbé lẹ́mi lọ́wọ́ Idris mo bá ẹ dèrè pẹ́ sùkùsùkù ẹja ni ó gbé fún mi jẹ mọ́mọ́ gbẹ́gungun ẹja lẹ́mi lọ́wọ́ ọmọ afẹ́já sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀pẹ́ wọn ò gbọ́dọ̀ wẹ́mi ìwọ̀fà ẹ̀pẹ́ wọn ò gbọ́dọ̀ wẹ́dọ̀ ọmọ ẹ̀pẹ́ nìkan ní wẹ́dọ̀ lé bàbá tó bí ọlọ́mọ láwọn alára ọmọ ogun mọ́dẹ̀dẹ́ Ayọ̀mídé Akọ́rẹdé lágbọ̀rọ̀ lọ́wọ́ bọ̀ ní ìkànjúkú onífọwọ́ rẹ̀ òní fi gbọ́mọ sí ibi onífọ́gùn sọ̀dẹ̀dẹ̀ lágbọ̀rọ̀ lọ́wọ́ bá ibi onítọ́sí ẹ